Hello, sir. Correct. Inspector Fogunbora on the line, sir. Yorùbá ni mí, sir. Kí n jẹ́ ká sọ Yorùbá. Okay, sir, mò ń gbọ́ yín, sir. Ẹ fẹ́ kí n bá yín lead trailer lọ sí Màdúgùrí. Trailer 5. Kí ló wà nínú ẹ̀, sir? No, kì í ṣe foolish questions. Mo kàn fẹ́ mọ̀ ni. Tó bá sábì mí pé kí ni mo lead, màá sá lè sọ. Ìyẹn ò kàn mí. Ẹjọ́ ta ni mò ń bá sọ̀rọ̀, sir? Ẹni Ọlọ́run mọ̀. Are you a politician? I'm stupid báwo, sir. Mo kàn ń béèrè ni. $100 million. Deal or no deal? Màá pè yín padà, sir. Yes, nọ́mbà yín hàn. Wọ́n hàn lójú fóònù tí mo ń lo landline. Sir, hello, sir. Mo ń gbọ́ yín, sir. Ó yé mi, sir. Mi ò argue pẹ̀lú yín. Mo kàn ń béèrè àwọn questions yẹn náà ni ká lè mọ̀. Hello? Ṣé ẹ rójú ayé báyìí o? Ọlọ́pàá ò dáa, ọlọ́pàá ò dáa. Ọlọ́pàá dáa. Àwa tá a dáa náà la tún di jákujàku yìí. Wọ́n láwọn á fún mi ní $100 million cash tí mo lè bá wọn lead trailer 5. Abèrè tó wà nínú ẹ̀ wọ́n jágbe mọ́ wa. Ṣé mi ni mo ṣayé wá ni àbáyé ló sì mí yàn? $100 million. Owó dẹ̀ nìyẹn o. Wọ́n ní ká máa lé ìjọba ọ̀hún. Ìjọba ayé gan ò favour wa. Bẹ́ẹ̀ mi ò dẹ̀ dọ́run rí. Bólówó bá kówó lọ sọ́run, kí ni tálíkà máa kó lọ? Dádì mi sìn ìjọba títí. Wọn ò rere kankan ń bẹ̀. Wọ́n sì mi ò gbádùn kó tó kú. Ìyàwó ilé mi ò tiẹ̀ respect mi. Àwọn ọmọ láwọn sì bàbá yàn. Mo kàn ń wọṣọ ọlọ́pàá kiri bí àlùbọ́sà. Èmi àtajá ilé olówó a wá dọ́gba. Ajá ilé olówó ná 180,000 lọ́sẹ̀. Àwa la máa lead ẹ̀ lọ sí supermarket. Àwa la máa gbé lọ sí hospital. Salary tèmi jẹ́ 77,000. Òótọ́ ni pé òókan ni wọ́n ń ta ẹṣin lọ́rùn. Màálù lè ní ẹ̀. Ta ló fẹ́ lọ rà á wá? Ó yẹ kéèyàn ó jìyà lóòótọ́ kó tó gbọ́n. Ṣùgbọ́n ṣé dandan nìyà ni? Ṣé dandan nìyà ni? Ọmọ ọdún mélòó ni Dangote bẹ̀rẹ̀ sí lówó? Kí ni age tí Michael Denuga kọ́rọ̀ jọ? Fasola is 57. Kò sí nípò olòṣì. Age mi gangan is 56. Official age mi mo dínkù. Kó má bàa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. 56 minus 75. Tí bá tiẹ̀ lónìí sẹ́mi onímùkúmu iná. Àṣági lọ́gbẹ́ lọ́sàn-án. Àtògùrọ̀ lọ́fà lóru. 56. 4 years 60. Tẹ́yìn má tiẹ̀ wá lo 70 náà. Ó kù 14 years. Ó dẹ̀ máa da náà ni mò ń wí. Aṣọ ló fáìn, ojú ò fáìn. Ojoojúmọ́ ni mò ń ronú. O ò dẹ̀ gbọ́dọ̀ gbé ronú débi iṣẹ́. Promotion wọn ò ní fún ẹ.
ọmọ tó dé lọ́dún kan sọ́dún méjì torí pé ó ti jóbìnrin wọ́n á gbélé ẹ lórí àdọ̀gá tí ẹ lásán gan ò tó kéèyàn ronú kú 100 million ìjọba ò béèrè pé bóyá ara wa yá wọn ò mọ nǹkan tá a jẹ kò sígbà tí wọn kì í pè wá mo wà lórí ìyàwó ẹ tó bá gbọ́ pé wàá bọ́lẹ̀ ọ̀pọ̀ ọgbà ni mi ò kì í sunlé ojoojúmọ́ wàhálà ṣáá ni bẹ́ẹ̀ ààrẹ ni fọ̀rọ̀ lọ Jésù ní ká má jalè ànábì ní ká sòótọ́ ẹ̀yin èèyàn mi òótọ́ ni pé àwọn ọlọ́pàá kan dáa bọ̀tà àwọn tó dáa yẹn náà padà wá dá láì dáa àbí ẹ bá mi ro ọ̀rọ̀ mi ẹ bá mi ro ayé mi kí ni onígbálè gbé tó wá lè dàbí alápẹ̀rẹ̀ olórin yẹn ti kọrin ní Nàìjíríà go better là ń sọ ìgò bẹ́tà sódọ́gbọ̀rún ọdún ní ìgò bẹ́tà ọdún wo ló máa jẹ́ náà Nàìjíríà go better ìgò bẹ́tà là ń sọ ìgò bẹ́tà sódọ́gọ́rùn ọdún ní ìgò bẹ́tà ọdún wo ló máa jẹ́ náà.